tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn kí ló tún ṣẹlẹ̀ kí la tún rí gbọ́ bàbá àlùbáríkà wẹ̀bìdà nílùú ìgbódùmà ni àwọn màá ló sọ àṣírí nǹkan tó ń fa ìjà ní ìpínlẹ̀ Kwara ẹ bá bọ́ ẹ ti mọ̀ wípé wọ́n ṣe náà kógun ja ìlú kan ní ìpínlẹ̀ Kwara bàbá àlùbáríkà wá tú àṣírí ńlá tó wà níbẹ̀ àwọn wo ló gbìmọ̀ ṣe ẹ̀tẹ́ ti kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan kẹ́ gbọ́ ohun tí bàbá àlùbáríkà sọ nípa kínní ẹ jókòó ẹ mọ̀ pé bá ṣe ń lọ là máa mú wá fún yín ẹ jókòó kẹ́ ẹ gbọ́ ẹ mú kàlẹ̀ owó ẹ mú kàlẹ̀ ọmọ ẹ mú kàlẹ̀ àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Òrìntẹ́ àti bàbá àlùbáríkà wẹ̀bìdà ní ìlú ìgbéjú ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti mọ bí ètò yìí ṣe máa ń lọ ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé nǹkan lórí ètò àṣírí ayé ká ṣe kí ni ká mú wá fún torí bàbá àlùbáríkà wà ń kalẹ̀ awẹ́bìdà ní ìlú ìgbódù láti ṣe kí ni láti yànnàná gbogbo ìtí àbàgbé wa sí iwájú wọn bàbá ẹ kú dédé àsìkò yìí sá. àwa nù lóòótọ́ ni o àmín 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 Ọlọ́run àmín 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 wọ́n ní kẹ́ ẹ ṣàmì kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ fọwọ́ àdúrà kẹ́ ẹ fi bọ́jú bàbá lè ní lórí ètò ìmọ̀ pé bá ti ń ṣẹlẹ̀ làwa máa ń bù yín gbọ́ ní àwọn bandits àwọn tó ń wọ ìlú tí wọ́n ń pa àwọn èèyàn yìí tó fi di pé àwọn ń rọrú ẹ̀bẹ̀ sáwọn Amẹ́ríkà tí wọ́n wọlé ṣùgbọ́n kàkà kó dẹ̀ lára ọmọ ìyá àjẹ́ wọn wọ́n fi gbogbo ẹ̀bóbìnrin ni o bàbá ní ìlú kan ní ìpínlẹ̀ Kwara ní sáìdì Gbóònà ni wọ́n tún wọ̀ wọ́n jó ilé wọ́n kó àwọn èèyàn tó lé ní 100. wọ́n pa èèyàn tó lé l'100. wọ́n pa àwọn èèyàn wọ́n tún ká àwọn kan lọ́pàá àwọn èèyàn tó lé ní 100 wọ́n ní 120 or so bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ tún kó àwọn kan lọ wọ́n tún jó ilé lóríṣiríṣi àti láwọn ará Amẹ́ríkà wọ́n ti wọlé wọ́n ti ju bọ́ǹbù sí àwọn ibì kan ṣáwọn pípù yìí tún fara pamọ́ sí ibòmíì ṣé bó ṣe ń gé wọn lọ́wọ́ lọ́ tún ń bọ̀rù ká. Yèyé orí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ìbínú Ọlọ́run ni. ìbínú Ọlọ́run. Ọlọ́run má jà rí ìbínú Ọlọ́run. àmín o. ẹ wojọ́ sí láyé kòró wọ́n wá ní kí ló ń ṣẹlẹ̀ yìí mo ní ọlọ́mọ náà wá ní àwọn bàbá ń jọ wọn a máa ṣàdúrà wọn ní ọlọ́mọ náà wá lọ́pàá àsárékí ọlọ́mọ náà wá lọ́pàá jàǹjàǹ ọlọ́run dákun mọ́ náà wá lọ́pàá ìbànújẹ́ torí àwọn ti pínlẹ̀ Kwara wọn ọ̀pá àsárékí nu ọlọ́run dákun mọ́ náà wá lọ́pàá àsárékí ṣé ẹ rí àwọn nǹkan báwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọn èé tètè ju ọwọ́ lẹ̀ àwọn aláburú wọ́n máa ń lo agídí ni ṣùgbọ́n tó wà ń bẹ̀ ó ní pé kò dáa káwọn èèyàn ká má súnmọ́ Ọlọ́run tó ìkejì kò wá dáa kí wọ́n da nǹkan ìṣẹ̀ǹbáyé nù táwọn bàbá ńlá tí wọ́n fi ṣagbára kò dáa yóò làjú káwọn ọmọ gbàgbé ẹ̀ sórí láyé ìbáyé wọn ò tó bẹ́ẹ̀ kàn ṣe irú nǹkan bẹ́ẹ̀ nípínlẹ̀ Kwara gbogbo àwọn tó bá wà ò ní lọ ogun ọ̀jàgbónà rí torí tí wọ́n fi ń ró ìlú ń bẹ àwọn nǹkan tí wọ́n fi ń róko ń bẹ láyé ìgbà wáṣẹ̀ ṣùgbọ́n léṣe kò rí bẹ́ẹ̀ mọ́ sógẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi báwọn sọ wá rí àwọn kankan ń bẹ tó yẹ ká fura sí ṣe rí àwọn ìlú tí wọ́n bá ti fẹ́ràn àkúnjẹ
wàhálà ó tibẹ̀ jáde. Àkúnjẹ, kí ló ń jẹ́ àkúnjẹ? Àtẹnujẹ ni. Ok. Ọba níbi báwo Bíbáwo. sórí ibi gbogbo nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ àwọn baálẹ̀ ọmọ sí, àwọn ọba ìlú ọmọ sí, gbogbo wọn pátá ni wọ́n mọ̀ sí. Ṣùgbọ́n nígbà ìwáṣẹ̀ ṣẹ́ǹgẹ̀tì ọ̀rọ̀ mi, Àgbọ́yé bàbá. nígbà ìwáṣẹ̀ tí àlejò bá fẹ́ wọ̀lú, àwọn èèyàn wádìí wò kó tó sùn mọ́júmọ́. Wọ́n máa wádìí wò. Wọn á yọ̀ tún wò, ǹjẹ́ ó yẹ ká gbàlejò yìí tira àbí ò yẹ ká gbàlejò yìí tira. Ó ṣàǹṣejọ́ kan ní gbogbo wọn ń gùn ọ̀kadà wá láti ilẹ̀ Haúsá wá hàn wọ́n lè mọ̀. So gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi, àwọn baálẹ̀ yẹn, àwọn ọba yẹn, wọ́n ti torí àtẹnujẹ wọ́n mọ̀ bá wa dáko á pọ̀ nílùú sí ká fẹ́ràn àlejò jù náà tó pẹ̀lú ẹ̀. Sọ́gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi tó wọ́n bá ti wá fún wọn, bóyá wọ́n fáwọn baálẹ̀, wọ́n fún wọn ní 50,000. A ó tulẹ̀ fún wọn. Wọ́n á tulẹ̀ fún wọn, ẹ máa dáko lọ, ẹ máa sunlé, èrò máa pọ̀ sí i. ń bọ̀ jẹ́ pé gbogbo àwọn ẹ̀gbọ́n àbúrò, gbogbo àwọn tó kọ́lé ńláńláńláńlá Èkó ni wọ́n wà, wọn ìgbélé. Ibẹ̀ ni wọ́n ti wọlé sí wọn lára. Ńjọ́ kọ̀ọ̀kan làwọn yẹn wá. Ṣé ẹ rí tí wọ́n bá fẹ́ kí kinní yẹn ó lọlẹ̀? Irú àlejò tí wọ́n bá gbà sílùú, wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀. Irú àwọn èèyàn tó àlejò tó wọ̀lú, wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀. Irú àwọn àlejò tí ń bẹ lù, wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀. Ó ti wáyé tipẹ́, àwọn yéèyàn bú ni lóko wa ń jọun lọ́nà bàbá nífá. Àìmọ̀ àwọn àgàtúrí. Sọ́gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi. Á dẹ̀ gbà wọ́n. Tá a bá gbà wọ́n, wọ́n á máa dáko, wọ́n máa bá wa kóko. Àwọn èèyàn á wá látọ̀nà Kútọnu, lọ́nà àgàtú la máa ń pè wọ́n. Èmi ò mọ̀lú bí wọ́n ti wá lọ́dún yẹn lọ́hùn. Àwọn bàbá wa fún wọn nílé, wọ́n kọ́kọ́ máa fún wọn níṣu. Ńgbà pé wọ́n máa bá wa lóko, a máa ní tó bá dàmọ́dún, á dáko lọ, oko ẹ̀gẹ́ lọ, oko iṣu lọ, oko gbogbo ẹ̀ lọ. Tó bá wá di àmọ́dún, gbogbo iye owó wọn, iye tí ń jẹ́, a máa sọ kalẹ̀, a máa sọ kalẹ̀. Tó bá dìgbà tá a bá wá ń taṣu, a wá máa fún wọn lówó wọn. A wá máa fún wọn lówó wọn, wọn ò ní jẹ kálukú ní kọ́bọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá ti wá ra rédíò, ṣó ń gbọ́ mi? Àgbọ́yé. Tí wọ́n bá ti ra rédíò báyìí, wọ́n lọnù. Ọwọ́ yẹn rédíò náà máa fi rà lọ́lù wọn. Ìyẹn ni wọ́n máa fi sọ pé tágàtú bá ra rédíò, ó ṣetán lé. Kí ló ní mo wí? Tágàtú bá ra rédíò, ṣetán lé. Tí wọ́n máa lọ rí nǹkan gbọ́nlu wọn bí ọba ní òrì. Alágàtú ra rédíò, ṣetán lé. Tágàtú bá ra kẹ̀kẹ́, ó ti ṣetán lé. Wọ́n á ra kẹ̀kẹ́ rálì, wọ́n á bá wa dáko. Àwa náà máa ṣiṣẹ́ àfáà fún wọn. Èyí tí àwọn náà lógun, èyí tí kò mú, èyí tí ó nípa, èyí tó ní ìpákè, èyí tó ní kinní yẹn, gbogbo wọn tí wọ́n bá ti máléjì lóko, tí wọ́n bá wa dáko, á lọ ṣàgbo ìpákè fún wọn. Ìpáyàn máa yọ díẹ̀. Inú wọn máa múnú wọn wá, ṣùgbọ́n gbà ó yá, ó di pé tí wọ́n bá mú ẹlòmíì wá. Níjọ́ kan, bàbá yẹn fún wọn nílé, fún wọn gbogbo ẹ̀, bàbá lóko. Nígbà bàbá dé, bàbá nífá, kò bá maṣíìnì rẹ̀ mọ́. Ta ni ó wá gbé maṣíìnì irú eléyìí ò ṣẹlẹ̀ rí. Maṣíìnì ẹ̀lẹ́ńtíríkì tí wọ́n rà lápò kan níjọ́ náà lọ́hùn. Nígbà wọn wá ń wọ́nà lọ, àgàtú ò mọ maṣíìnì gùn, ó ń yí ni. Tó bá yẹ pé àgàtú mọ maṣíìnì gùn lọ́dún náà lọ́hùn, á gbé maṣíìnì lọ. Nínú wọn náà, nígbà míì lọ́hùn náà, nínú àwọn àgàtú yìí,
wọ́n máa ń pàgbẹ̀ míì sóko nínú àwọn olórí ibú inú wọn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn yìí sábà ṣaburú torí ìfẹ́ àfẹ́jù àwọn àlejò ó kó nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú yẹn. Ìfẹ́ àfẹ́jù àwọn àlejò ó pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú yẹn, pé wọ́n ti fẹ́ràn àlejò jù, wọ́n kọ́lé kalẹ̀ lẹ̀ sóró, wọ́n kọ́lé kalẹ̀ lẹ̀ sóró àgọ́, wọ́n kọ́lé kalẹ̀ lẹ̀ sí Jọmú. Gbogbo ilé tí àwọn Sàámú Adédoyin kọ́, ọ́fíìsì àjà mẹ́ta, gbogbo ilé táwọn Tẹjúmọ́lá Onílé ń kọ́, wọ́n kọ́ bí àdúgbò ni, kò séèyàn kankan bẹ́ẹ̀, gbogbo wọn wà lÉkòó. Táwọn ìyá yẹn, àwọn bàbá yẹn bá ti rí pálejò dé, kí wọ́n ṣe máa gbọ́hùn èèyàn ni wọ́n fi ń gbà wọ́n mọ́ra. Ṣùgbọ́n bí wọ́n ṣe gbà wọ́n mọ́ra kọ́ níwà táwọn ń hù. Àníyàn dáadáa pé káwọn gbà wọ́n mọ́ra pé kí wọ́n kérò fi pọ̀ ńlùú ni, àníyàn pé káwọn ọmọ ṣiṣẹ́ ibi ni làwọn fi ń hùwà. Àfi k'Ọlọ́run ṣàánú wa. Nọ́mbà 1. Nọ́mbà 2, àwọn ìjọba yẹn wọ́n bá wa dáhùn sí. Èèyàn ò lè lágbára kó jù ìjọba lọ. Ọrọ̀ ajé àlùmọ́ọ́nì tó wà ńbẹ̀ yẹn òun ní ń fẹjú mọ́ wọn, òun ni mo wò pé wọ́n fẹ́ fi lé wọn kúrò nílùú yẹn, káwọn kó níbẹ̀ dahoro kán máa rí wà. Irú ibẹ̀ yẹn wọ́n ń rí gold, gbogbo ibẹ̀ yẹn wọ́n ń rí àwọn nǹkan kan tó jẹ mọ́ nǹkan ọrọ̀ ajé olówó gidi, ó ní wọ́n fẹ́ fi lé wọn. Èèyàn wá lè burú jù ìjọba lọ ni. Kíjọba ó múra sí o, Ọlọ́run ní bọ ọkọ̀ ìjọba wa jẹ́ o. Kíjọba ó bá wa múra sí o, Ọlọ́run ní bọ ọkọ̀ ìjọba wa jẹ́ o. Ìjọba Amẹ́ríkà náà wọ́n ní wọ́n ti dé. Gbà wọ́n dé, ààrẹ lẹ́yìn ìjọ méjì tí wọ́n ti lọ ju kinní sí wọn. Bóyá iná wọ̀ ni o, bóyá kò sí pé kinní kan ni o, ìyẹn náà níṣẹ́ àrò lójútùú ẹ̀ mọ́, torí pé kí ni àmọ́ ibi wọ́n bá lọ báyìí. Torí náà àfi kán ṣe sùúrù o. Àárí wọn ò ṣe kankan mọ́ lẹ́yìn ẹ̀ẹ̀mejì tí wọ́n ti ju bọ́ǹbù. Àti fẹ̀rẹ̀ jọ pé kinní, ṣùgbọ́n gbogbo wa ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣàdúà. Àwọn bàbá jọ̀hún kò yẹ kí wọ́n sọ pé ọmọdé tó sọ pé kò sí nǹkan àgbà mọ́, ìyà àgbà ó jẹ́ ẹ̀. Ìyà àgbà ló ń jẹ wọ́n ní Kwara yẹn. Láyé ijọ́ wọn a fi nǹkan yí oko. Mo ní ní ká má ṣe mùsùlùmí, ní ká má ṣe kìrìsìtẹ́nì, ṣùgbọ́n ẹ já wá nǹkan gèfèrí bíi tayé àtijọ́. Ẹ̀mú ń bẹ láyé ijọ́un, ẹ̀mú bá mi mú, abá kó bá mi bà á o. Ẹ̀mú o kó bá mi mú, abá kó bá mi bà á o. Tó jẹ́ pé tẹ bá fi ẹ̀mú sóko báyìí, téèyàn kan bá débẹ̀ tó lóun yóò mú ẹsẹ̀ rẹ̀ kalẹ̀ lẹ̀, kò ní lọ. Bẹ́ẹ̀ ni dàríkó ń bẹ tí wọ́n fì sóko, tí wọ́n fì báyìí, téèyàn bá dóko wọ́n mọ̀ pòrì ni wọn ò ní kúrò ńbẹ̀. Kò wá sí agbára nílẹ̀ gbóná mọ́. Ayé àgbà sí yín gbogbo èèyàn. Báwo lẹ ṣe rí báyìí? Ẹ ṣe dùn nǹkan nù. Àní ẹja padà síbi gèfèrí. Olóyin wá oyin, kó ní dàríkó kó wá dàríkó, kẹ́lẹ́mú wẹ̀mú, kí gbogbo onílù kó wá onílù. Ijókíjó níjó aṣínwín, ayọ̀káyọ̀ láyọ̀ dèdèrìn. Wọ́n wà àdúgbò yẹn kí gbogbo wọn máa jó. Ṣebí lọ́nà Pátìgì jó ní ètò wọn ni wọ́n fẹ́ wá bẹ̀ wá kó màálù. Lọ́nà ilẹ̀ Bàrùbá nílé àwọn bàbá ńlá wa. Wọ́n gbà wọ́n sọ pé kíni a ní kó máa bọ̀ àwọn bàbá yẹn. Nígbà gbogbo àwọn tí wọ́n wá, tí wọ́n sí ọ̀kadà wọlé, tí wọn ò lè lọ mọ́, tí wọ́n ń pòrì báyìí. Wọ́n ṣe bí ijọ́ kẹta tó rọ̀ fún wọn. Láti ìjọ́ náà wọn wá kó màálù wọn bẹ̀ wọ́n wá bẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wá gbára kágbára o. Tá bá dẹ̀ wá gbára bẹ́ẹ̀ yẹn, ká má fọ̀rọ̀ Ọlọ́run lẹ̀, ká ṣàdúà. Ẹ jẹ́ ká kún fàdúà. Àsúnmọ́ Ọlọ́run dáadáa.
ọlọ́run ò gbèjà wa mọ́, ìbínú ọlọ́run pẹ̀lú ó jẹ́ kí wọ́n da gbogbo nǹkan àtijọ́ lẹ̀. Ìjọ mẹ́jọ yìí oge. wọ́n ní ìbínú ọlọ́run pẹ̀lú ló jẹ́ ká da gbogbo wọn àtijọ́ lẹ̀. wọ́n láwọn kan baba ńlá wa wọn ni wọ́n ṣì wà ń bẹ̀, àwa la mọ̀ bá ṣe máa lò ó. wọ́n ní àwa gèfèrí ṣùgbọ́n ká má ṣẹ̀sìn àwọn gèfèrí. òun náà lẹ́sìn gbọ́dọ̀ ní bàbá àlùbáríkà Webida ní ìlú Ìgbódù yẹn. ẹ kàn sí wọn ibikíbi tí ẹ bá ti ń bọ̀ èdè kò dùn garage mọ́ lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction. ẹ ti rí sáńbọ̀ tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492. ire o, ó dàbọ̀. FM Owutu